Àwọn jàǹdùkú ya wọ ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Èkìtì wọ́n sì jí òkú gbé lọ. Iṣẹ́ ti dúró ní ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Èkìtì tó wà ní Adó-Èkìtì pẹ̀lú bí wọ́n ṣe kéde ìyanṣẹ́lódì pàjáwìrì ní ilé ìwòsàn ọ̀hún lẹ́yìn tí àwọn afurasí jàǹdùkú kan ṣàdédé ya wọ inú ilé ìwòsàn náà. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ní àárọ̀ kùtùkùtù ọjọ́ Ajé Monday ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n ní wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nínú ilé ìwòsàn náà. Wọ́n ṣe àwọn dókítà léṣe tí wọ́n sì gbé òkú kan eléyìí tí wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ òkú bàbá ọ̀kan lára àwọn jàǹdùkú yìí sálọ. Lójú ẹsẹ̀ ní ẹgbẹ́ àwọn dókítà lábẹ́lé ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ti fàṣẹ síta pé kí àwọn dókítà bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì níbẹ̀. Eléyìí wáyé nínú àtẹ̀jáde kan tí ọ̀gá àgbà ẹgbẹ́ àwọn dókítà ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábánjí fi síta tí ààrẹ ẹgbẹ́ náà dókítà Famous Adéyẹmí sì buwọ́lù gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ. Wọ́n ní látàrí ìpàdé pàjáwìrì eléyìí tó wáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àṣẹ àwọn ni pé kí iṣẹ́ tiẹ̀ kọ́kọ́ dúró ná ní ilé ìwòsàn ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Èkìtì lẹ́yẹ-ò-ṣọ́ká. Àdúrà mọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì subscribe lórí àwọn ìkànnì wa. Ẹ ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa.